gbogbo àwọn ọmọ ìlú Ọ̀yọ́ aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà àti kábíyèsí aláàfin ti ìlú Ọ̀yọ́ ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé ọ̀nà tí ń gbáradì láti ṣe ayẹyẹ 100 ọdún tí Ògún Pẹpẹ tó ti wáyé ní ìlú Ọ̀yọ́ ìyẹn Ọ̀yọ́ àtijọ́ tí wọ́n pè ní Old Ọ̀yọ́ Empire tó sì jẹ́ pé ọjọ́ 12 nínú oṣù kọkànlá ọdún 1895 the 12th of November 1895 ìní eléyìí yóò wáyé ìyẹn pé ọjọ́ 12 oṣù kọkànlá tó ń bọ̀ ìlàyé 100 ọdún Ògún Pẹpẹ tó wáyé ní ìlú Ọ̀yọ́ aláàfin àtijọ́ Old Ọ̀yọ́ Empire láàrin àwọn ará Ọ̀yọ́ aláàfin Ọ̀yọ́ àti àwọn òyìnbó amúnisìn ìní yóò pé 100 ọdún fún àǹfààní àwọn tí ò mọ̀ tán tó wà lẹ́yìn eléyìí. Láyé àtijọ́ gbogbo ayé ló mọ̀ pé ìlú Ọ̀yọ́ ní agbára ilẹ̀ Yorùbá pín sí aláàfin Ọ̀yọ́ sì ní olórí gbogbo ọba nílẹ̀ Yorùbá ńgbà náà ntí aláàfin Ọ̀yọ́ tó bá ṣe tàbí sọ abẹ́gẹ́ nílẹ̀ Yorùbá ìyẹn láyé Ọ̀yọ́ àtijọ́ tó ń pè ní Old Ọ̀yọ́ Empire. Àsìkò náà lọ́dún 1895 nínú oṣù kọkànlá ní ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀. Wọ́n fẹ̀sùn kan ọkùnrin kan tí wọ́n ń pè ní Bákàrè láàfin Asẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn pé ó bá ọ̀kan lára àwọn ìyàwó ọba Asẹ́yìn yan ìyàwó kábíyèsí ọba aláṣepọ̀. Eléyìí ló máa di ariwo tí Asẹ́yìn tó sì fi Bákàrè ránṣẹ́ sí ààfin Ọ̀yọ́ nítorí pé aláàfin Ọ̀yọ́ ló máa ń dájọ́ fún ẹni tó bá ṣẹ̀ ní ìlú kan. Nígbà tí wọ́n sì mú Bákàrè dé ààfin ọ̀dọ̀ aláàfin Adéyẹmí Alówólódù àkọ́kọ́ ló wà lórí ìtẹ́ nígbà náà. Aláàfin ni kí wọ́n tẹ̀ lọ́dàá ìyẹn ká gé nǹkan ọmọkùnrin rẹ̀ kí wọ́n sì tó pàdánù. Ọ̀rọ̀ yìí ni ló máa dé ọ̀dọ̀ àwọn òyìnbó tó sì ń ṣe àkóso ilẹ̀ Yorùbá ńgbà náà Captain Robert Lister Bauer. Òun gan inú gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí tó sì bínú pé báwo láláàfin yóò ṣe ní kán lọ pààyàn nítorí pé ó bá ìyàwó ọba sùn. Eléyìí gan iná ló sì jẹ́ kí Captain Robert Lister Bauer kó ránṣẹ́ sí aláàfin Adéyẹmí Alówólódù pé kó padà kó gbọ́dọ̀ pa Bákàrè o. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n pa Bákàrè ìní Captain Robert Lister Bauer ìní ó ní kí ẹni tí ó pa Bákàrè ìyẹn Kúdẹ̀fù tí aláàfin rán láti pa ibi kan fà á léun lọ́wọ́ káwọn lè ṣe ìjìyà fún un. Ṣùgbọ́n tí aláàfin Adéyẹmí ò dáhùn. Eléyìí ló jẹ́ kí Captain Robert Lister Bauer kó kó sójà 60 sójà láti lọ ṣígun sí aláàfin Ọ̀yọ́ láàfin ẹ̀. Bẹ́ẹ̀ ni aláàfin àti àwọn èèyàn náà dìde ogun tó kojú ìjà sáwọn òyìnbó. Nígbà tí ìjà náà tó fẹ́ lè kọjá agbára Captain Robert Lister Bauer ló ránṣẹ́ sí ìlú Ìbàdàn. Oníkan tó kó nǹkan ìjà ogun àti àwọn sójà tó tóbi ìgbà 200 sójà wá. Àsìkò náà sì làwọn sójà fẹ́ borí agbára Ọ̀yọ́ àti aláàfin. Kódà wọ́n lọ yin aláàfin Adéyẹmí Alówólódù níbọn lẹ́sẹ̀ tí kábíyèsí tó sì gba ọ̀dọ̀ bíṣọ̀bù ìlú Ọ̀yọ́ tó gba ọ̀dọ̀ ẹ̀ lọ. Nígbà tó gba ọ̀dọ̀ bíṣọ̀bù lọ ìní bíṣọ̀bù ti ìlú Ọ̀yọ́ Catholic Bishop of Ọ̀yọ́ ìní ó dá sí ọ̀rọ̀ náà tí ó sì lọ parí ìjà náà tó sì jẹ́ pé bí ìbọn ṣe ń ró pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ lásìkò ìjà àwọn sójà àti aláàfin Ọ̀yọ́ ìní wọ́n ń pè ní ogun pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Ogun pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ yìí ni wọ́n sọ dogun pẹpẹ tó sì jẹ́ pé oṣù kọkànlá tó ń bọ̀ yìí ìní ìṣẹ̀lẹ̀ náà yóò pọ̀ 100 ọdún. Eléyìí ló jẹ́ kí aláàfin àti gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ kí wọ́n fẹ́ ṣe àjọyọ̀ ẹ̀ láti lè mọ̀ pé ìlú Ọ̀yọ́ kò kéré nínú ìtàn ilẹ̀ Yorùbá àti pé àjíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnìkankan àti pé ìlú Ọ̀yọ́ kì í tẹríba fún àwọn òyìnbó lásìkò tí wọ́n mú gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tán mú wọn sìn.